Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that subscribe button so that you'll be notified when we drop new video. Please press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory comments. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. Àgé orí yẹn rárá láti Naija. So gbogbo àwọn tó ní the full one tó yẹ pé wọ́n gé rárá ó wà ńbẹ̀. So orí yẹn tí a ní gbogbo yín lè pàdé mi ní Woolish torí Woolish ló máa ti gé gbogbo orí. Wọ́n máa gé gbogbo orí yẹn ní Woolish. Ó ti yẹ yín £4 nìyẹn. £4 lẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ yẹn fẹ́ gbà. Ó máa gé gbogbo yín yẹn one after the other. Ẹ̀yin lè ní ó ti yẹ yín torí orí yẹn was not cut at all ní Nigeria. Ti yẹ yín wọ́n gé orí yẹn at all. Ti yẹ yín agbede bíbá a máa gbede bíbá bẹ́ẹ̀ ni. So tó o bá fẹ́ kán gé orí a máa gbé fún ẹ bẹ́ẹ̀ kó lọ fi ṣe sí ewu bẹ́ẹ̀. Do you understand? O lè rí bẹ́ẹ̀. Do you understand? But tó bá fẹ́ kán gé orí yẹn jẹ́ mi. Hello? Ma ẹ ká sàn mọ́ mi jẹ́ wà pa. Ẹ má bínú àǹtí mi jẹ́ wà pa. Báwo la ṣe fẹ́ post ẹ̀ náà ni? Ẹran ni. Ẹ̀wọ̀n pé 24 hours làwọn máa ń gbé níbí by 6 hours làwọn fi gbé débí. So ẹ̀wọ̀n mọ bí mo ṣe fẹ́ gbé lọ Southside London. Ìyẹn ni kó ló tí èmi kò tí ì yé mi báyìí. A máa àìsí ẹ̀ náà but mi ì tí ì mọ ọkọ tó máa ṣẹlẹ̀. Anyway inú òtútù la wà. Ẹ jẹ́ ká ṣe máa wò ṣá. Bẹ́ẹ̀ má jẹ́ tí ì fún yín nọ́mbà. Jẹ́ kí n máa wò ó. Ó ti yé yín sìn. Friday ló máa dé UK. Tẹ́ bá lẹ́ni tó lè gbà tó lè send sí yín, èmi máa gbé fẹ́ nìyẹn. Because èmi ò lè wá jẹ́ kọ́kàn mi wà lókè. Ó ti yé yín sìn. Yeah, torí ẹran ni kò make sense. Tani pé ẹ wá ní bí báyìí, máa gbé fún yín why not? Because ó ṣì kù èèyàn 6 àti half. Ní Dartford. Mi mọ bí máa ṣe ṣe. Because mo ti jókòó mo ti rò ó. Ẹran ni. Tá bá gbé lọ sí Birmingham àbí Manchester 24 hours ni. Tó bá lọ melt nǹkan tó lọ rùn. Kí ló máa ṣẹlẹ̀? Kò kí ń bàjẹ́. But ẹ máa drive ni àbí? Ẹ máa drive lọ gbé yẹn 4 hours ẹ máa délé. Ẹ ní sùúrù, ẹ máa drive láti 4 hours àbí bí 4 hours ẹ ti délé yín àbí? Ẹ̀wọ̀n èèyàn dẹ̀ máa wà nínú mọ́tò yín. But eléyìí, wọ́n máa ti wá gbé lẹ́nì. Ó di ọjọ́ kejì kan tó deliver fún yín. We talking about 24 hours. That's true. I know what I'm saying. Àmà ti ẹ mọ̀ pa ní no bíbà. Ta ni no wà bíbà. Inú bíbà ni freezer yẹn wà. Màá ṣe lọ gbé ní kórùn. Màá gbé wá síbí. Ó ti yé yín sìn. Wọ́n wá gbé. A ti máa yọ. Mo mọ̀ nǹkan tí mo sọ. Ìgbà tá ní iná bíbà, ìgbà tá ní iná níbi tá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. Ẹ pé mo máa ń ship ẹ̀ sí yín. Torí ó máa ti gan. Pé kó so ti inú bíbà ló wà. So by the time táwọn bá débí máa kàn rap ẹ ni máa ti rap ẹ pa ẹ wò. Àwọn nǹkan báyìí la máa fi ń ṣe. Ẹ ti rí àwọn nǹkan uniform báyìí. Ẹ ti rí rapping yẹn rẹ̀. Ó sì yẹ yín bá ṣe máa rap ẹ nìyẹn. Ó ti yẹ yín sì. Bọ́ nítorí pé ṣẹ̀ṣẹ̀ máa lọ gbé níbì kan wá síbì kan ni. Òun ni ìrònú mi ṣe pọ̀ pé báwo mo fẹ́ ṣe fún àwọn tó wà l'asylum. Báwo mo fẹ́ ṣe. Màá ronú sí. Yeah, okay. Yeah, all right then. Màá ronú sí because mo ń ronú bí a kì í gbé freezer yìí lọ lé ní o mi ti ẹ mọ̀ nǹkan tí mo lè ṣe nǹkan ìrònú yẹn ṣáà ń ṣe bákanbàkan sí mi torí freezer ilé òun ṣiṣẹ́ kò kàn sí nọ́mbì ni mo ń ronú bóyá kí n sọ fún wọn níbẹ̀ yẹn kí n gbé sọ́dọ̀ wọn mi ti ẹ mọ̀ nǹkan tí màá sọ. Yeah, all right. Ẹ ṣé gan. Ẹ má jẹ́ àti fún wọn nọ́mbà. Ṣé mọ̀ yìí pé NAS ni mò ń lò sí. Kíní ni mo máa fi ń pa ojú mi sí. Ẹ bó ṣe blend dáadáa. But because it's too expensive. You need to expensive £70 ni bó ṣe wà yìí £70. Òun ni foundation yìí.
and it's so nice. Ẹ ti rí pé kò máa shine bí olóṣì. So if you are interested, this is Mary Kay tí máa ń lò tẹ́lẹ̀. But I've been using this one since last week, which is really suits me. It's really nice. Ṣé ti yé yín? Kò kí ń ṣe bálabàla. Ẹ ti rí. Kò kí ń ṣe bálabàla. Síyàn lójú. So this is Mary Kay. Mary Kay yẹn pọ̀ bí márùn ló wà ńbẹ̀. I've never touched this. Ó ti yé yín sìn. I've never used it before. Ó ti yé yín mi tí lò. Ó ti yé yín sìn. Light medium bruise. Òun ni ẹ wò. Òun ni máa ń lò tẹ́lẹ̀. And this is 5. Because máa ra ẹsẹ̀ sílé nítorí pé ó máa ń pẹ́ tí màmá yẹn tó deliver another one lélẹ̀. So if you are using Mary Kay and is your color, let me know. Ó ti yé yín sìn. This is ẹ ti rí light ẹ jẹ́ n fi hàn yín. Ǹbọ̀. Mo dẹ̀ tún ní this is the powder. Mo ní foundation no, but mo ní time láti wà. Ìyẹn tí ẹ pọ̀ gan. Mo ní foundation liquid there. This is the powder. Tí máa ń lò ní Mary Kay. Òun lélẹ̀ light medium bronze. Ẹ ti rí. And this is another one. Mi ti lò. Ẹ̀yin mo ṣẹ̀ṣẹ̀ já ni. Ẹ ti rí. Mi ti lò. That's number 3rd. Eléyìí ni mo ti lò eléyìí. Mo ti já eléyìí náà but ó sì kún nínú ẹ̀ gan. Ẹ ti rí. Mo ti já eléyìí. Tí bá ti já máa ń ju paper inú ni. Tó lè ṣe bí paper inú ẹ pé ó sì kún. Ẹ pé ó sì pọ̀ gan bẹ́ẹ̀. Máa ń ra púpọ̀. Ẹni tó máa ń ta Mary Kay fún mi ó máa bínú gan. Ẹni fún ayọ̀ wa ó ṣe kíní. Kí ló sọ pé olóòlò yẹn náà? Nurse kíní. Nurse is very expensive. Ordinary the kí ló orúkọ kíní. Kíní tá máa ń fi síbí báyìí tá bá ti ṣe kíní. Kí ló orúkọ yẹn náà? Mo ti gbàgbé. Tí ẹ pé tẹ́ bá ti ṣe makeup yín tán, tẹ́ bá ti ṣe eyeshadow tẹ́ máa fi síbí báyìí. Kí ló orúkọ ẹ̀? Ìyẹn it was like 30 something pound. It was so expensive. This but is a nice one. You just need a tiny bit on your face. This foundation is just nuts. It's 70 pound. Tó bá ra púpọ̀, ó kàn lè fún ẹ ní discount díẹ̀díẹ̀. Tó bá ra púpọ̀, ìgbà tí mo ra ní bí 2 weeks ago. Tí mo ra bí 5 because èmi like foundation mi kó má tètè tán. Mi mọ̀ yí pé mo lọ ronú bí pé tí Mary Kay ni bí Mary Kay ni. Mary Kay máa ń tètè tán. Ìgbà tí mo rà dé mo wí pé láti 2 weeks now. Láti 2 weeks now. Mi sì lò púpọ̀ rárá láti bí 2 weeks now. Ẹ wò. Ṣé pé ó sì kún síbẹ̀. Ṣé ti rí. Mi sì lò púpọ̀. You just need a pound. O kàn need kínkínní. Àfi bí pé èmi ló ṣe kíní ìfún ni. Ọlọ́run bá ń gbọ́. Ó dàbí pé èmi ló ṣe kíní ìfún ni. Mo kàn mú ni o, mo kàn mú color yẹn ni o. Mo kàn lọ sí mo like láti máa ṣe bọ pé máa ń fi àwọn shade yẹn síbẹ̀ báyìí. Mo kàn wo shade yẹn, mo wo shade yẹn, mo wo shade yẹn. Mo screenshot di shade yẹn, mo download ẹ̀. Mo gbé wá sórí WhatsApp mi. Ó ti yé yín sìn. Mo gbé wá sórí WhatsApp mi. Because kini ti wà expensive ju kó lọ ra èyí tó ń ṣe shade. Mo fẹ́. Mo wò. Eléyìí tó bá mi délé wa ẹ̀. As a shade mi ló nice gan. Mo really love ẹ. Ẹ mọ̀ kan tó nice fún. Tó bá blow nose ẹ. Ó sì dúró pa síbẹ̀ ni. Kó bá fún imú, ó dúró pa síbẹ̀ ni. Kò ní yọ. O kò need a pan, but are too expensive. Ó wọ́n 70 pound. Ó sì wọ́n jù. Ó wọ́n. But kò kí n tètè concealer ni mo rántí. Concealer is like 35 pound. Yeah. But tó bá ra ìgbà tí mo ra ilé márùn, mo ra concealer náà márùn. Wọ́n fún mi ní discount. Tó bá ra púpọ̀, wọ́n máa fún ẹ ní discount. Ó ti yé yín sìn. So mo ní láti lọ online throughout this year. Ó ti yé yín sìn.
Tiba, so tó bá fẹ́ Mary Kay yẹn, let me know. Hello? Ma, it's really nice. I'm telling you. Someone. Yeah. Kill yeah, ó di next week Friday. Lágbára Ọlọ́run. Half level, so ó ti kù mẹ́fà. Newcastle, ọ̀dọ̀ wa àbúrò mi, ó ti jìnnà jù. Báwo ẹ fẹ́ ṣe? Báwo ẹ fẹ́ ṣe nínú bí? Nínú bí ohun ẹ̀dẹ̀ lẹ́ni tó máa bá yín gbé wá sọ́dọ̀ yín. Tí ó bá gbé lọ fún coach ńkọ́. Èmi ò mọ̀, èmi kàn sọ bẹ́ẹ̀ ni o, mi ò mọ̀ pa ẹ o. Ó ti yé yín sí. Friday ló wá dé. Try bá mi try yẹn ló máa pay mi jù. Tani pé no wà nbí ni insurance cover mi. Tani no wà nbí, máa frozen ẹ pa. Insurance but bí má ṣe lọ gbé. Ṣé mọ̀ pé tí bá fẹ́ gbé ọjà tá ti ṣe lẹ̀ ti ṣe lẹ̀. Bohun 9 ló máa ń ṣí. Má ṣe lọ gbé. Má ṣe wá tí passport bá ti lọ ńkọ́. Nǹkan tí mo ṣe ń sọ pé no. Pé kí ẹ collect ẹ lẹ́ǹkan náà ni mo fẹ́. Mo like ẹ collect ẹ. Tó pé mo mọ̀ pé time báyìí lẹ fẹ́ dé. Màá ti kó gbogbo ẹ̀ jáde láti inú kí lorúkọ ẹ̀. Kórùn. Màá ti kó wá síbí. Time tẹ́ fẹ́ wá yẹn ẹ máa ti bá ń bí. Ó ti yé yín sí. Inú mi máa dùn tẹ́ bá lè wá síbí bá. Níná. Ṣé kò yé yín sí? Níná. So, send it to Nigeria, Guinea. Do you know how much I'm gonna send it to Nigeria for? How much did I buy? £22. Mama send it to Nigeria. Do you know how much DHL is gonna take? Let's send the Guinea to Nigeria. All right. About to wà nínú UK tó bá need it. For those that make up. Oh wow. This nurse is really nice. Can you see? It's really beautiful. Without using powder. Because me it's more powder. Me it's more shade me no powder. See, this is just foundation that I just put on. Can you see? Ewo. Koma baje. Mary Kay mama oily ni o mama bullshit. Tó bá lo Mary Kay tó lo powder mọ́ o ní lè bọ́ síta. O kò ní fine. O mama dán bí. O mama dán báyìí. O mama dán báyìí. Hello ma. Hello. Mommy. Oh, okay. I do get love. Mo wà ní sitcom ló wà. Oh. Mi ò rántí. Ó máa dán báyìí. Ẹ máa wá gbà ní ọmọ mi lè post yẹ o. Ó ti tán. Mi ní lè post yẹ. Ẹ ti kù 5.5. Ṣé yọkọ lẹ fẹ́ ní àbí half? Full yẹn ni. Okay. Yeah. Yeah, jẹ́ kó dé. Ẹ má worry ṣá. Ẹ má worry. Ẹ má worry ma. Mo ti gbàgbé. Ẹ má bínú. Bẹ́ẹ̀ ni mommy. Bẹ́ẹ̀ ni. Màá send ẹ sí yín. Màá send ẹ. Please, I need the Mary Kay. Okay. You need the Mary Kay. You can give me. I will really appreciate. I want to buy agbo ginger. Okay, I'll put it. If you want woman yama fún wọn ní méjì wọ́n ra ginger. If it is your light color, let me show it again. Ẹ jẹ́ n show ẹ dáadáa. Màá bá yín sọ̀rọ̀ mọ́ mi. Ẹ má worry. Yeah. All right. Ìgbín ò ti dé. Ìgbín máa dé ní 22 of November. Yeah, tó bá ti dé. Yeah, ẹ má worry. Yeah, màá sense you. Yeah. Let me show you the color. Ẹ jẹ́ show you color yìí.
because kò ń ṣe light one. Ó ti yé yín sí, ẹ mọ̀ pé mi lo cream mọ́. That's one thing that you guys should know. Ẹ jẹ́ ìṣílẹ̀ kí kẹ́ rí nǹkan tí mo sọ. And màá tún ṣí ẹ̀gbẹ́ kẹ́ bá lè rórúkọ ẹ̀ gangan. Chetiri òun nìyẹn. This is my powder in Mary Kay. Etiri ẹ jẹ́ n lọ báyìí. Can you see it? Yeah, etiri dada. And that is the name. Ó ti yé yín sìn. Òun náà ló wà ǹdẹ jẹ́ n cover ẹ̀ kẹ́ lè rí lẹ́yìn yẹn. Can you see? Etiri. Chetiri orúkọ ẹ̀. Chetiri orúkọ ẹ̀. Chetiri. Yeah. So, òun náà ni. So ti yé yín sìn. So tó bá yẹ pé that is your color that you are using. So I want you to see it properly. So tó bá ń ṣe color, you have to go and mix it with the one that is lighter with it. Ti yé yín sìn. So if it's not your color, when to ra ginger and say amako méjì nínú ẹ̀, amako fún wọn. Hello? Ma, ṣé wà okay ma? Ginger wa, ó di Tuesday kí n tó send this out. Níjọ́ o. No, ẹ má wá lẹ́nu. Ẹ wá níjọ́ Tuesday. Ẹ máa lọ síbi iṣẹ́. Táìmù lẹ máa ráyè. Ẹ jẹ́ ká ẹ wá mú níjọ́ Tuesday àbí next week. Ẹ bá ti ráyè. Ó ti yé yín. Ẹ ṣé gan. Báyìí. Ṣé kò yé yín sìn? So guys, mi ò fi yín sílẹ̀. Ó dàbọ̀. So àti fún yàn kan ní méjì. So ó máa kù ẹyọ kan tí wọ́n ṣí. A máa fẹ́ ní ẹni méjì tí wọ́n ti ṣí. Ẹ mọ̀ pé mẹ́ta ni wọ́n ṣí rárá tí mo lò rárá. So a lo Mary Kay money. Ẹ pé lè fine gan. Ele nice. Ele mi ti lo powder because me ti get powder. Ó ti yé yín sìn. Mo ti ṣòtí Mary Kay powder. O ní láti lo bí o kàn rush o fẹ́ jáde. O kàn need láti look like natural face. Kàn lo Mary Kay powder. Má lo foundation rárá. Má lo liquid foundation. Kàn mú powder yẹn kàn fi sójú ẹ, kàn sáré bọ́ síta lọ. Pé o kàn fẹ́ look like ẹni tí ò lo cream rárá. Do you understand? Bẹ́ẹ̀ ni o ṣe máa ṣe. Hello mommy. Hello ma. Mommy mi tó gbá ski iṣẹ́ wa pa. Ẹ káàsán ma. Ẹ káàsán ma. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn fẹ́ ṣe kọ́lọ̀ yìí ni. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn wọ́n gbà. Mo máa kó gbogbo mi. Àti tí mo ti ṣí náà. Àti tí mo ti ṣí. Màá kó gbogbo ẹ̀. So Mary Kay yẹn ti lọ. Mary Kay yẹn ti lọ. Àti tí mo ti já náà, àbí? Yeah, ó ti lọ. Yeah, kò sí foundation bẹ́ẹ̀. Màá ṣẹ̀ṣẹ̀ lọ wà ní. Màá ṣẹ̀ṣẹ̀ lọ wà níbi tí máa ń kó gbogbo Mary Kay mi sí. Yeah, okay. All right. Kò ṣe Mary Kay lélẹ́yìí o. Kò ṣe Mary Kay lélẹ́yìí ṣá. Nurse lélẹ́yìí. Nurse. No, Mary Kay kọ́ ni mò ń lóhùn sí yìí o. Mi lè fún yín ní nurse yìí o. Ọlọ́run ní jẹ́ 70 pounds. Ọlọ́run á jẹ́. Mary Kay nìkan ni máa kó fún yín. Mary Kay yìí nìkan ni. Mo lò mọ̀. So kò ní nǹkan láti jókòó sílé ni. Yẹ máa fún yín Mary Kay. Ẹ máa wá foundation yẹ. Máa tún fi hàn yín. Tí bá ti rí foundation yìí pé ṣé color yìí lélẹ̀ ṣá àbí kò ṣe color yìí. All right then. Yeah, all right then. Okay, máa fi ó di next week tó ship ẹ ṣá. My ship any next week. All right. Àwọn tó wà l'Amẹ́ríkà la máa fún ní gàrí Ìjẹ̀bú. No. Go no.
gbogbo nǹkan tí wọ́n fẹ́ ship nínú yìí kò tí ì dé ó di next week Friday mi ní lè ship ẹ̀ ṣebí Scotland UK ní Scotland kò ń ṣe Belfast yeah UK ní yeah all right now yeah all right màá bá yín ship ẹ̀ níjọ́ Tuesday màá ship ẹ̀ níjọ́ Tuesday màá ship gbogbo ẹ̀ yeah all right then yeah powder yẹn ó ti wà níbà ó ti lọ màá bá yín wá foundation yẹn jáde torí foundation yẹn máa ń lò ju powder lọ màá bá yín wá jáde mi lè gbàgbé because me need them yeah okay now Tuesday no ẹ lè sanwó ní Monday then Tuesday màá bá yín post ẹ yeah ẹ lè sanwó Monday màá bá yín post ẹ ní Tuesday mi lè gbàgbé ohun lélẹ̀ mi ò yọ sílẹ̀ ohun mo ti sopa yìí mo ti gbé sí storage ẹlòmíì ẹ má pè mí mọ́ ó ti tán o kí lorúkọ kíní Mary Kate ti lọ o ẹ má jẹ́ kó gbọ́ kó wà lọ vlog yìí ẹ sọ yí pé òun ló sọ rẹ̀ ìdọ̀tá mi èmi ò ń ṣọ̀tẹ̀ all right ma bye ma èmi ò ń ṣọ̀tẹ̀ yẹ ike ńlá ni máa ń tà 750 mil òun nìyẹn mi ò ń ta kékeré Ọlọ́run ní jẹ́ ń gbé kékeré ńlá nìkan ni máa ń tà èmi ò ń gbé kékeré o because iye kan náà ló ń gbé pẹ̀lú ńlá same price ó ti o Ọlọ́run ní jẹ́ tani pé wọ́n lẹ́sì price gbígbé ẹ̀ èmi náà gbé so 50 pound ní owó méjì torí 50 pound ní owó méjì gbígbé ní 10 pound 9p no 10 pound 9p ṣe wọn pé máa kó gbogbo kíní sínú ẹ̀ yeah ó máa jẹ́ 10 pound 9p ó máa jẹ́ 60 pound 9p yeah èmi kọ́ ni mo ní 9p postage ló ní 9p ẹ lè lọ fi 65 pounds sí àbí 61 pound sister mi o sister mi o ṣé wọ́n okay all right ma send ẹ̀ sí yín ma. Only don't forget to carry the Instagrams. Sister mi tó gbọ́ ask ṣé wà okay sister Jókòtádé ṣé wà pa ṣàlàáfíà lẹ́wà ṣé wà okay ó ga jù mo fi yín sílẹ̀ guys I have to go torí pé mo ní láti lọ kó àwọn ginger àwọn nǹkan mi tí mo fẹ́ lọ post ní post office I love you guys ẹ má ṣe wàhálà ẹ má bá yàn jà ẹ má wojú ṣe náà ẹ má dá wọn lóhùn o nígbà tí page yẹn wà ní 1.1 wọn ò fún yín ní giveaway o wọn ò fún yín ní giveaway ló fẹ́ fi fà yín mọ́ ẹ má dá wọn lóhùn o ẹ ní náwó ẹ̀jẹ̀ o ẹ mọ owó tẹ́ máa lọ gbà lórí social media yìí o Ọlọ́run ò ní jẹ́ náwó ẹ̀jẹ̀ o Ọlọ́run ò ní jẹ́ náwó bàbá lábúlé o ẹ máa mọ owó tẹ́ fẹ́ lọ gbà lórí social media mommy my sweet auntie how are you ma my sweet auntie how you doing which woman dey flag me kí ló ṣẹlẹ̀ no ṣebí na you dey watch so what happen yeah na you dey here so you dey flag me wọ́n ní you dey flag me if you flag me I will flag your page away o you know I don't do miracle for your children wey dey your back yesterday I don't do miracle for them I go start another one today I don't do miracle for like 3 of them yesterday I go start another one do you understand yeah so any of your children wey dey your back wey get monetization I go comot the page you don't get me I go comot am I go remove the monetization I don't do 4 of them àti tó ń bẹ ṣiṣẹ́ gangan do you understand I don't do am for am
because òun ló díẹ̀ mi ó ti yẹ ó ti díẹ̀ mi mo ti bọ̀ níkùn láyé ẹ̀ kò ní díẹ̀ mi mọ́. Do you understand? So don't worry, don't flag me. Láyé ẹ̀ kò ní díẹ̀ mi mọ́. I'm still here. I'm here. Ó ti yé yín. If I'm doing show, you are flagging me. Tí ìyá ẹ̀yin bọ́ bọ́ síta máa gbé page ẹ̀ wálẹ̀. You don't get it. Don't see me. I don't want to see you. Don't see me. I don't want to see you. Don't let me do that thing that your ìyá yín kò ní wá sórí social media for 6 months. Don't make me do it. Don't push me. Kò ní wá sórí Facebook for 6 months. Kò ní wá sórí Instagram for 6 months. I have the money to do it. Don't make me do it. Mo lè ṣe. It does not going to cost me £500. It doesn't cost me £500 to do it. Don't make me, don't push me. Do you understand? Tí ìyá ẹ bá ń ṣe show, I leave your yaw to satisfy herself. But when I'm doing my show and I realize that you are flagging me, ìyá yín ò ní wá sórí social media for 6 months. Kò ní wá sórí Instagram for 6 months. Àfi tó bá lọ lórúkọ mi, gbogbo orúkọ tó wà nínú admin ẹ̀ ni mo ní lọ́wọ́. Orúkọ yẹn máa submit ẹ̀. Orúkọ yẹn wọn ò ní fi lè ṣí page, wọn ò ní fi lè ṣí anything. Don't make me do what I don't like. Do you understand? You love evil. Me, I don't like evil. I don't like evil. I love happiness. Don't make me go. Till by silence. If you make me silent again, ayé ẹ fẹ́ bàjẹ́ nìyẹn. Just leave me alone. Let me go. Do you understand? You started this thing. You started this bullshit. The whole bullshit ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. You started it. Ó ti yé ẹ. Jẹ́ kó dùn mọ́ ẹ lára. Finish it by yourself. I am not into it anymore. I have gone. I am gone. We can never meet anymore. You remember when you come to my WhatsApp to beg me? I did not answer you. You called me Taya. I did not answer you. I did not pick your call. Because you cannot humiliate me outside there. Kò ṣépè fún mi, kò ṣépè fáwọn ọmọ mi. And you think you come to my WhatsApp to beg me and I will accept? It's uncalled for. You know I told you it's uncalled for. That show that you did. You did a show in between 24 hours. You did 10 show for your father. Fún ìyá ẹ tí ò dúró tó ẹ. You did that show and you think coming to my WhatsApp to come and say sorry. You should have go back to social media to say sorry. Maybe my big call. I could have picked your call. You cannot do that kind of a show for me. I was even laughing when you are doing that show. I was laughing. I told you if I watch that show, ayé ẹ máa bàjẹ́. You think I'm joking? Because me ìmọ̀ nǹkan tá gbé ta jù. Tí ìyálàyà ẹ ti ń sáré ṣe show fún mi. If you don't let me be, oh, ní wá sórí Facebook with for good 6 months. If you don't let me be, you want to like evil, you want to like babaláwo, and you are falling down every day by day. Ojoojúmọ́ ló fi hate here. You are hate every day. Ojoojúmọ́ ló dislike ẹ. Kò sẹ́ni tó nífẹ̀ẹ́. Kò sí anybody tó nífẹ̀ẹ́. Pẹ̀lú gbogbo ogun tó ṣe ní ayé. Ó dín bí celebrity tó wá di yẹ̀yẹ́ brity lórí social media. Stop flagging me. Tí ayé ìyẹ́ ò bá fẹ́ dá. Kò sí yẹ. Ṣó ti rí ẹni olórí burúkú ọmọ ìyá lákìsà. Z-Dog ọmọ ìyá lákìsà. Kò yẹ gbogbo page ẹ ni máa tọwọ́ bọ̀. Máa tọwọ́ bọ̀ gbogbo page ẹ. Mo ti tọwọ́ bọ̀ méjì nínú ẹ̀. Máa tọwọ́ bọ̀ gbogbo page ẹ. Tí mi bá tọwọ́ bọ̀ gbogbo page ó ti sọ fún mi pé tí mi bá fọwọ́ kan page òun pé ọmọ àlè ni mí, mo dẹ̀ ti fọwọ́ kan méjì nínú ẹ̀ láti proof pé mi ń ṣe ọmọ àlè. Kò yé ìyá ẹ̀. If you don't stop, ó máa affect ẹ gan. Ìwọ ló máa affect, kò ṣe mí. You don't understand? Ìwọ ló máa affect, kò kí ń ṣe mí. Kò yé ìyá ẹ̀. Ó máa affect ìwọ. Kò sí nǹkan kan tó máa ṣe mí. Because aláyé bàjẹ́ ni wọ́n bí mi lórí social media ni. Orí social media ló ti bá mi. Inú saga la wá wà tí wọ́n wá bá wa. Ó wá bẹ̀bẹ̀ ni tó wá bá wa. Pé ká wá ṣàánú ẹ̀ níbi ìgbà tó ti lọ sórí burúkú. Ìwọ wá bẹ̀bẹ̀ ni pé ká wá ṣàánú ẹ̀.
tó bá fi mí sílẹ̀ wàá jẹ́ kí n ṣe nǹkan tó yẹ pé ayé ìyáláyà ẹ̀ gan kò ní lè ṣe ayé ìyáláyà ò ní lè ṣe. I'm telling you, let go of me. If not, ò ní like ayé ẹ̀. Do you understand? Build yourself. Mi ò fẹ́ mọ̀ ya ẹ̀ rí. Mo short ni nígbà tí mo mọ̀ ya ẹ̀. Mo lọ bá àwọn tó máa gé ni. Olórí burúkú ni ẹ́ tó bá ti ń bá àwọn èèyàn jà. Wàá fẹ́ kí gbogbo ayé wà against ẹni yẹn. Mi ì dẹ̀ fẹ́ bó lórí burúkú bíi tiẹ̀ tó mọ́. Mi ì fẹ́ bó lórí burúkú bíi tiẹ̀ tó mọ́. Lọ bá àwọn tó nídìí ẹ. Àwọn tó ń gbé ẹ pọ̀n lọ bá wọn. I don't need you. Ṣé mo tọwọ́ jẹ nígbà tó sọ pé ìwọ ló wọ́n sanwó school fees ọmọ mi? Ìgbà tó yá olórí burúkú ẹ sọ pé ìjọba ló ń sanwó school fees. Ó mọ̀ pé ayé ẹ ti bàjẹ́. Ṣówó school fees yẹn mo dẹ̀ ké wá lórí social media pé kọ́ wá bá wa san. Ayé ẹ ti bàjẹ́ ni, táyé ò bá bàjẹ́. Ìwọ àtẹ̀yàn jà fílẹ̀ ní kó lọ. Bó lórí burúkú ẹ ṣe sọ Fọlá di celebrity lẹ́ni nìyẹn. Fọlá ó di celebrity lẹ́ni, ó di ẹni tó ń show ní Netflix. Olórí burúkú ẹ wá ń sọ ìtàn ayé àtijọ́. Olórí burúkú ẹ bẹ́ẹ̀ sì ń sọ ìtàn. Pé níjẹ́ kan ẹrù òun ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tó ṣe láyé ẹ kò sí kankan tó yọ ń bẹ̀. Iṣẹ́ ò yọ nínú ayé ẹ. Bàràǹdà tó ṣe títí ìgbésí ayé ẹ padà wà nínú júùjú ni. Ìgbésí ayé ẹ padà wà nínú òfò ni. Gbogbo bàràǹdà tó ṣe láyé ẹ padà di ẹni tó wọ àkísà ni. Wo gbésí ayé Fọlá. Ó sọ Fọlá di ẹni tí wọ́n máa gbé lọ sínú Netflix níbi tó ṣògùn dé, níbi tí bàbá Lábúdé bẹ́ẹ̀ ṣògùn dé. Fọlá wà nínú Netflix. Òye ìyá ẹ̀. Fọlá wà nínú Netflix níbi tí ìyá ẹ̀ ṣògùn dé. Fọlá di ẹni tí gbogbo celebrity fẹ́ bá ṣe. Gbogbo celebrity wá kó ẹ̀yìn sí wọn, ó rí pé ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́, ìyàwó bàbá Lábúlé. Àkànkẹ́ pre-order, ayé ẹ̀ bàjẹ́. So gbogbo ẹni tó dìde fún ẹ nígbà yẹn, gbogbo ẹni tó dìde eléyìí ò mọ̀ ṣe, PNP ò mọ̀ ṣe, tọ̀wọ́n ò mọ̀ ṣe, gbogbo speaker tó dìde fún ẹ, kò sí kankan tó dá nínú wọn ní 2024 lẹ́ni. Ipa ayé ẹ ti bàjẹ́, ibẹ̀ ló máa ti mọ̀ pé kò sẹ́ni tó lè bẹ iṣẹ́ táyé wọn máa dá. Gbogbo wọn pátápátá ló máa di gíslọ́fà. Kò sí. De lọ bá wọn náà olórí burúkú ni ẹni. Àbẹ́mi náà ni mo gbé Fọlá wá sórí social media. Àbẹ́mi mo sọ fún Fọlá wá kó lọ rìkọ́ọ̀dù dọ̀dọ̀yọ̀ tó gbé sílé ní lọ́kọ. Èmi mo gbé Fọlá wá pé kó lọ rìkọ́ọ̀dù dọ̀dọ̀yọ̀ ẹ. Ajá tó gbé sínú ilé. Èmi ni mo gbé Fọlá wá. Àbẹ́mi mo bà lé ayé ẹ jẹ́. Àbẹ́mi mo sọ pé kí Fọlá wọnú ilé ayé ẹ. Èmi mo gbé Fọlá wá. Àbẹ́mi mo sọ pé kó lọ fọ́kọ lọ́kọ. Tó yẹ pé ọkọ lọ́kọ ló máa dóko wọn. Ó máa dóko ọkọ lọ́kọ ni àwọn ọkùnrin tó bá ti níyàwó ló máa dó. Ṣé mo wà lára àwọn tó bà lé ayé ẹ jẹ́ ni? Àbẹ́ni tó ti dórí èmi náà ti wà lára àwọn tó ti dó. Àbí olórí burúkú tó gbé sílé ó ti dó èmi náà rí. Nítorí pé gbogbo wọn pátápátá olórí burúkú tó gbé sílé ó ṣe dó kinní náà nìyẹn. Kí lorúkọ bẹ̀bí tó wà ní bèbí yẹn. Ó ní kó ti bá Ìyábọ̀ sùn náà rí. Àbí gbogbo obìnrin tó bá ń bẹ ẹjà báyìí olórí burúkú tó gbé sílé ti bá sùn. Community oko tó gbé sílé, oko community tó gbé sínú ilé, oko community tó ti torí ẹ̀fọ́ kọ sí wí fọ́kọ yàwó tó bí ẹ̀dí wèrè sí gbòòrò tó jájá dìgbòlógé. Àbọ̀ tún ti bẹ́ẹ̀mí náà sùn. Àbọ̀ òun ló rán mi wá sílùú òyìnbó torí pé gbogbo àwọn tí ọkọ ẹ̀ dó gbogbo obìnrin pátápátá lọ́kọ ẹ̀ tí wọ́n wá sílùú òyìnbó kò dẹ̀ rán kankan nínú àwọn ọmọ ẹ̀ lọ sí school. Kò sí kankan nínú àwọn ọmọ tó rán lọ sí school. Kò tọ́jú ọmọ. Ọkùnrin tí ò lè tọ́jú ọmọ. Kò tọ́jú ọmọ. Lọ ń lo ẹ. Kò yé ya ẹ. Olórí burúkú ni ìwọ. Kò sórí burúkú ni ìwọ̀n wa. Lọ ń lo ẹ. Go on your separate way. Torí olórí burúkú tó gba skin yẹn. Go your separate way. Ó wò bí ó máa bàjẹ́ fún ìyá ẹ ni. Ó dẹ̀ rí pé ó ń da fún ìyá ẹ. Kò lè bàjẹ́ fún ìyá ẹ. Ìwọ ọmọ ni. Ó máa da fún ìyá ẹ ni. Kò yé ya ìyá ẹ lélẹ̀ níwájú. Ó máa da fún èmi ni títí láíláí. Torí mi bá ti yàn jẹ́. Kí n tó mú ẹ pátápátá ni mo ti ń ta ọjà. Kò yé ìyá ẹ.
ó dẹ̀ sọ pé owó ẹ̀ la máa ń jí á dẹ̀ sí pẹ̀lú ẹ mọ́ kí ló dé ṣọ́ wọ́n sì jí ẹ lówó ni owó ẹ̀ wọ́n sì ń jí àbí péjì olórí burúkú ẹ tó sọ pé wọ́n fi ń jalè ìgbà tí mo dẹ̀ bẹ́ẹ̀ lù pa mo lù pa ní tí gbòǹgbò mo lù péjì yẹn pa tí gbòǹgbò ni kò ní wálé ayé mọ́ péjì yẹn ò ní wá tó bá máa rí péjì yẹn orúkọ mi ló máa bá lórí péjì tó bá máa rí péjì yẹn orúkọ mi ló máa wà mẹ́ máa ti change orúkọ mi èmi ni máa lò kò yé ìyá ẹ̀ tó bá tún gbé yẹn náà débi kan máa tún gbà lọ́wọ́ ẹ̀ máa tún sọ di sí tèmi kò yé ìyá ẹ̀ torí àsìníwálé ni ẹ́ kò yé ìyá ẹ̀ àsìníwálé ni ẹ́ ìwọ ló fọ aláyé bàjẹ́ let me be on your lane kò yé just go má rántí mi mọ́ mi mọ̀ yẹ́ rí mi mọ̀ èmi àti àjọ fọ́kọ̀kọ̀ náà àjọ dókòkọ̀ náà mi mọ̀ yẹ́ rí mi mọ̀ bí tó ti sú ẹ́ mi mọ̀ ẹni tó tó ẹ mi mọ̀ ẹni tó bí ẹ mi mọ̀ ẹni tó bí ẹ olórí burúkú ẹ àwọn olórí burúkú tó ń tẹ̀lé ẹ ó ti yẹ ẹ́ sì gbogbo nǹkan tó sọ pé wọ́n ń ṣe fún ẹ àwọn olórí burúkú tó ń tẹ̀lé ẹ nǹkan tó ń ṣe fáwọn èèyàn nìyẹn àwọn olórí burúkú tó ń tẹ̀lé ẹ gbogbo àwọn ènìyàn ló ń blọ́ọ̀gì yamayama kò sẹ́ni kankan tó dá wọn lóhùn kò sẹ́ni kankan tó bú wọn kò sẹ́ni kankan tó mọ̀ wọ́n rí kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ bò nítorí pé ìwọ ò lè gbà mọ́ra nǹkan tí wọ́n ń ṣe fún àwọn ènìyàn tó fẹ́ kán dákẹ́ òun ló ń ṣe fún ẹ padà ó dẹ̀ tí rí nǹkan kan I'm telling you have not seen nothing yet ó tí rí nǹkan kan Anamayowa standing wax hello Anamayowa standing wax kò yé yẹ Anamayowa standing wax kò sẹ́ni tó ṣẹ̀ mí lórí social media yìí gbogbo àwọn tá ti jọ ṣe ságàrí tẹ́lẹ̀ wọn ṣẹ̀ mí wọn ṣe anything ìkankan wọn ò ṣẹ̀ mí tó ti yẹ ǹsìn kò yẹ olórí burúkú ọmọ ìyá wèrè ọmọ ìyá oúnjẹ jẹ sí dọ́ọ̀gì tó lọ ṣaṣẹ́wó nínú Libra kò yé ìyá ẹ̀ kò sí péjì ẹ̀ tí mi ní tọwọ́ bọ̀ lórí social media mi tí rí péjì ẹ̀ tí mi ní tọwọ́ bọ̀ máa tọwọ́ bọ̀ tó máa gbá ski méjì mo ti tọwọ́ bọ̀ méjì nínú ẹ̀ kò yé ìyá ẹ̀ máa tún máa fún yín ní result ẹ̀ lórí Facebook yìí ìwà aláyé bàjẹ́ aláyé run kò ní bá mi yẹ ìyá ẹ̀ let me go tó bá ń ṣe show ó máa jókòó freely wá ṣe show ẹ̀ tí o máa wá bọ́ sí orí social media máa ṣe show olórí burúkú ẹ̀ máa sọ pé o fẹ́ máa flag mi tó bá jẹ́ pé ìyẹn ló fẹ́ mú níṣẹ́ ọ̀gá ẹ̀ lélẹ̀ náà ó yẹ kó mọ̀ pé ọ̀gá náà master tó yé ya o mọ fóònù tèmi ń lò ní ṣé o mọ fóònù tèmi fi ń ṣe show ni bí ẹ̀wọ̀n náà ṣé o mọ fóònù tí mo fi ń ṣe show ṣé o mọ fóònù tí mo fi ń ṣe show ṣé o mọ fóònù tí mo fi ń ṣe show tí mo ń ṣe yìí show tí mo ń ṣe yìí ṣé o mọ fóònù tí mo ń lò ṣé o mọ fóònù tí mo ń lò ẹ̀yin ò ní standby network ní Nàìjíríà náà ní standby network ní Nàìjíríà kò yé ìyá ẹ ní standby network yín kò dá ní Nàìjíríà ọwọ́ kan ni tí bá tẹ̀ ó máa kú tó bá fẹ́ kí n bẹ́ẹ̀ mú bó ṣe fẹ́ ṣe tí bá tẹ fídíò ẹ tó bá ṣe show níbi tó ti ń gbádùn ayé ẹ lọ má tẹ pa wàá dẹ̀ kúrò online ó ti yé ẹ ń sìn má tẹ pa wàá kúrò online bó mo fẹ́ ṣe ìka lọ sí ọ̀nà ọbẹ̀ yẹn ó ti yé ìyá ẹ mo kò lè yé ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá reason why tí mo ṣe gbé péjì ẹ̀ kúrò nílẹ̀ kò lè yé yín bọ́ ó yé reason why tí mo ṣe gbé péjì ẹ̀ tó bá tún díẹ̀ láti ṣe kinní yẹn again péjì yẹn náà máa tún lọ tó bá díẹ̀ láti ṣe kinní tó ṣe yẹn tí péjì ẹ̀ yẹn fi lọ tó bá díẹ̀ yálà yá ẹ̀ tó bá díẹ̀ péjì yẹn máa lọ wọ́n gbé péjì yẹn kúrò wọ́n bá bí ìyá ẹ̀rẹ́ kó tún díẹ̀ láti ṣe nǹkan tó ṣe yẹn again péjì yẹn máa tún lọ kó bá wọn ẹ̀ kó ṣépè fún gbogbo àwọn ọmọ tó ti inú ẹ̀ jáde kò rá mi ti sọ fún ẹ ó mà ti gbà tó ti ń ṣépè fún ọmọ ní ọdún tó ti pẹ́ àwọn ọmọ yẹn sì wà láyé èmi ò ń jà fún gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn
o bá ṣépè fọ́mọ o bá ṣépè fún mi o kò ká mi lára kò ń dùn mí kò ń ṣe anything o ò tí ì ṣẹ̀ mí tó bá ṣẹ̀ mí máa jẹ́ kó mọ̀ pé o ṣẹ̀ mí o ò tí ì ṣẹ̀ mí gbogbo orí burúkú tó ń ṣe fún ẹ̀yẹn gbogbo blogging ṣe ga kó jẹ́ kankan lára mi èmi kọ́ ni mo gbé àwọn fọ́tò yẹn síta ni èmi mo gbé síta náà kí ló máa ìyẹn ló máa dùn mí ẹni tó wá sórí WhatsApp mi lánàá Anamáyéwá ó ní láti blog ẹni láti flag ẹni ó ní mo ní I'm not interested I'm interested in Lizzie Anjorin ẹni tẹ́mi òun àti ẹ̀jọ́ ni náà jà nìyẹn ẹni tẹ́mi èmi nǹkan kan tó yẹ yín lórí social media yìí ni tí bá ń bẹ́ ẹ ṣe ṣó ti yẹ ń sìn ẹni tí mo ná jà pẹ̀lú ni ẹni tẹ́mi àti ẹ̀jọ́ ń jà ṣe tí gbogbo àwọn tó ń fẹ́ dá sí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ yẹn wàláì wọn tí ṣe mí wọn ò ṣe mí kí ni reason why ó di dandan kan dá sí because page wọn máa fúyẹ́ kò sẹ́ni tó máa wò wọ́n tó bá sọ̀rọ̀ wù wá ó di dandan kan gbẹnu sí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ wá ìlara dẹ̀ wà lára wọn bó ti yẹ yín sí jealousy wà ń bẹ bó ti yẹ yín so ó di dandan nígbà tí ò sẹ́ni kankan pẹ̀lú ẹ èmi ni mo wà pẹ̀lú ẹ mo fún wọn jẹ àmì mo fún wọn jẹ nígbà tó ń bú ẹ mo fún wọn jẹ so wọ́n máa fẹ́ ṣe retaliation la pè so kò ní bí mi nínú because ó sì máa fún wọn jẹ ṣé kí n bẹ gbogbo fídíò tó wà lórí page yẹn ló wà lọ́wọ́ mi kò sí fídíò tó wà lórí page yẹn tí kò sí lọ́wọ́ mi kò yé ìyá ẹ kí bẹ gbé wá bó ṣe ń ju ṣọ́ọ̀bù kò sẹ́ni tó ti ṣọ́ọ̀bù lórí social media kò sí ta ló ti ju ṣọ́ọ̀bù fún kò sí kò yé ìyá ẹ ta ló ti ju ṣọ́ọ̀bù kò sí fídíò tó ṣe lórí page yẹn tí mo ní lọ́wọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ní lọ́wọ́ tílẹ̀ tójú bá ti fa kiri máa change gbogbo orúkọ òṣì orí burúkú yẹn máa fọ page yẹn mọ́ kò yé ìyá ẹ máa change ẹ̀ sórúkọ ọmọ mi Anamáyéwá ló máa jẹ́ èmi ni máa ní page yẹn for life ṣé bó sọ pé mo jalè lórí page yẹn ni màá wá ẹ̀ṣẹ̀ wá jalè yẹn gangan yé ìyá ẹ màá wá ja olè yẹn gangan tó máa gbà skilliciously swagalliciously ìwọ aláyé bàjẹ́ olófò very wicked person very wicked ó máa make sure yìí pé ó yọ wickedness yẹn ẹ ní wicked tẹ́lẹ̀ o ó máa make sure pé ó jẹ́ kí ẹ wicked like ó máa kẹ́ show other side of yourself oh know that you don't want to ẹ̀yin ò rí pé mo bọ́ síta mọ́ ni because I don't want to fight her God sees my mind I don't want to bóyá ìṣòrí burúkú yẹn anybody ebe lọ́wọ́ àwọn ọmọ tó máa ń bá mi lọ kó nǹkan tó bá ń ṣe máa ní pé nǹkan báyìí ni mo fẹ́ mi ò fẹ́ nǹkan báyìí nǹkan báyìí ni mo fẹ́ mo mọ nǹkan tí mò ń fẹ́ tó bá ti ń sọ̀rọ̀ ó ti yé yín tó bá ti parọ́ màá kàn ju evidence síta ni that's it nǹkan tí mò ń ṣe nìyẹn because I'm a kind of person tó yẹ pé tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ inú mi ò dáa and I'm holding myself a lot I'm holding myself mo hold ara mi gan because ẹ lọ́rọ̀ ara ni wá olórí burúkú tó ti torí ẹ̀ bọ́ àwọn èèyàn ó ti yé yín sìn tó ti jà fún kọ́ wọ́n máa gbọ́ pé ẹ̀ ń jà that was the reason why I was holding myself but olórí burúkú ló ń ṣe bí ọ̀gá olórí burúkú ṣé mi já àríkẹ́ tó ń dó àríkẹ́ tó ń bọ́ jàre èmi já àríkẹ́ tó ń bọ́ èmi wà lára àwọn àríkẹ́ tó ń bọ́ ni àríkẹ́ tó gbé lọ́dún ẹ̀ tó ṣoríire látàwọn ọ̀dàlẹ̀ ṣé mi jẹ́ òun ni tó fẹ́ sọ̀rọ̀ sí ó máa ṣòfò ẹ̀mí